ọdọọdún làwọn ọmọ ń jáde yunifásitì àmọ́ ó kù àti ríṣẹ́. Ojoojúmọ́ làwọn ọmọ ń kọ́ṣẹ́ ọwọ́ lóríṣiríṣi àmọ́ ó kù àti ṣiṣẹ́ náà jèrè. Lálá nínú ilé àwọn èèyàn máa ń móoru nígbà tí ó bá síná. Ọ̀kẹ́ ìmọye èèyàn ní ẹ̀rọ jẹnẹrétọ̀ rẹ̀ ti gbaná tó sì ti la ẹ̀mí lọ. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́ ẹ rí tí wọ́n ń gun ọ̀kadà tó ń wa kẹ̀kẹ́ nàpẹ́ẹ̀pù tó ń wa dánfó àbí ṣe dírẹ́bà ló má kàwé gboyè ní yunifásitì. Àìmọye iléeṣẹ́ ńláńlá ni wọ́n ti tì pa tí ọ̀pọ̀lọpọ̀ mìíràn ti lọ bẹ̀rẹ̀ láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ní orílẹ̀-èdè mìíràn. Wọ́n ní ọrọ̀ ajé Nàìjíríà ò múnádóko tó, kò síná, kò sómi, kò síṣẹ́, ariwo tí gbogbo èèyàn ń pa rèé. Ìrọ̀rùn ti dé báyìí pẹ̀lú Orisun Energy. Agbára oòrùn tá à ń pè ní solar power lórísun Energy ń lò. Fàlàlà lẹ́ẹ̀ máa lo iná tí ò ní ṣẹ́jú. Ẹ sì ní ra transformer tàbí rí nǹkan kan mọ́lẹ̀ kẹ́ ẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní lo ná. Prepaid meter la máa gbé fún yín lọ́fẹ̀ẹ́. Tẹ́ẹ̀dẹ̀ máa ra iye iná tí ẹ bá fẹ́ sórí káàdì iná tí a bá fún yín. Kódà ẹ lè ra iye iná tí ẹ bá fẹ́ látòrí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín. Orisun Energy kò kì í jẹná rárá o. Ó sì lágbára àti gbé fáànù, tẹlifíṣọ̀n, áyọ̀nù lọ́ṣọ, ẹ̀rọ fìríjì, kọ̀ǹpútà, ẹ̀rọ ìgẹrun àwọn bábà, rédíò, dráyà tí wọ́n fi ń ṣerun, máṣíìnì lótò, irinṣẹ́ àwọn wẹ́ldà àti àwọn irinṣẹ́ mìíràn. Bẹ́ẹ̀ náà lẹ́ẹ̀ máa gbádùn iná Orisun Energy ní gbogbo ìlú tí Orisun Estate bá wà. Ìgbà ọ̀tun lè yí o. Orisun Energy, àjọṣepọ̀ tẹlifíṣọ̀n Orisun àti Go Solar Africa pẹ̀lú ìrànlọ́wọ́ United Nations ni.